Ah, òtítọ́ kan ń fira ẹ̀ hàn ní everyday. Bẹ́ẹ̀ ti sọ pé ẹ̀ ń dọ́gbọ́n pa irọ́ yẹn, tẹ́ ń dọ́gbọ́n wọ́ọ̀kì ẹ̀, lòtítọ́ dẹ̀ ń fira ẹ̀ hàn. Àmọ̀tẹ́kùn Oòduà. Gbogbo múfẹ́ǹtì yìí gan-an ó kàn sáà ń pààyàn lẹ́rìn ní ṣáá. Ẹ̀rín ló ń pààyàn o. Ọlọ́mọdé ká lọ́rọ̀ ẹ̀kún, ẹ̀rín ló ń pààyàn torí wípé obìnrin tẹ́ gbé voice note ẹ̀ jáde yẹn gangan, ẹ gbé jáde ká rojú ẹ̀. Ẹ gbé jáde ká rojú ẹ̀ kòrókòró. Ọkùnrin tẹ́ tún gbé jáde tó tún ń pariwo pé Lèmọ́mù Àgbà Yunus Taliat ọmọ ilé original ọmọ ilé Ayílára ni. Bẹ́ẹ̀ ni a rí ṣé ẹ̀yin lẹ́sẹ̀ máa wá wọn káàkiri kí wọ́n jáde? Ẹ jọra yín. Ọlọ́run bá ń gbọ́, irú ìró nìborùn ẹ̀ẹ̀mejì jọra yín. Lèmọ́mù Àgbà Yunus Taliat, Lèmọ́mù Àgbà Ògbómọ̀ṣọ́ àti Àmọ̀tẹ́kùn Oòduà. Ẹ ti lọ jọra yín pọ̀ jù. Ìwà yín ti lọ jọra yín gan-an. Ìwà yín jọra yín gan o. Ìwà yín jọra yín gan. Ète àrékérekè wàyó. Tó ká pé bàbá yìí gangan ṣe ọha sẹ́nu kìnìún látijọ́ ìyẹn Lèmọ́mù Yunus Taliat kápọ̀ ọha sẹ́nu kìnìún live látijọ́ ìkìnìún ti ẹranko kápẹ́ mi náà lọ́ọ́ há sí látijọ́ yìí. Ṣé ẹ̀ tètè máa wá gbogbo mọ̀lẹ́bí lẹ́yọ kọ̀ọ̀kan náà ni máa ṣà wọ́n jáde lẹ́yọ kọ̀ọ̀kan? Nínú ilé Ayílára yẹn bó ṣe fẹ̀ tó bíbà yẹn kún ó sí jáde bíyà ọmọ wa ni ẹ sì wá máa fìyà jẹ. Ní èsì wọn sọ pé ẹbí ilé Ayílára pé ẹbí tó tóbi gan ni. So ẹnìkan ní ó wá jáde ojú ò tiẹ̀ tí Àmọ̀tẹ́kùn Oòduà. Ẹnìkan tọba rẹ nìkan lóṣù yìí ń sìn yìí kó tó tó rẹ́lòmí ń sìn yóò tó tayọ ọdún kan kẹlòmí tó tó jáde pé original ọmọ ilé Ayílára ni. Gbogbo àwọn tá à ń wí gan ìròpin ń gbénú ilé, ìròpin àwọn ẹbí gangan dá wọn mọ̀. A ní ọlọ́nú ilé gangan lọ́nú ilé inú ilé Ayílára gangan ṣé wọn ò nílé ni? Ṣé wọn ò ní mọ̀lẹ́bí ń bẹ̀ ni? Ṣé wọn ò nílé ṣé wọn ò ní mọ̀lẹ́bí ni? Gbogbo kátàkátà tó ń ṣe yìí ó kàn sáà ń yọ kàn ń pààyàn lẹ́rìn ní ṣá. Mo tún wo fídíò kan ìpẹ́ yẹn ẹ̀gbọ́n máa fi hàn yín. Ọ̀gá o, ọ̀gá fún yín gan ni ó ga. Àwọn tó jẹ́ ẹbí gangan original ẹbí ọmọ ilé Ayílára gangan wọ́n stand wípé pẹ̀lú ẹsẹ̀ méjèèjì ní gidigba páwọn ò mọ̀ rí rárá. Ìyá tí èsì yẹn bí 1000 tí èsì yẹn bí 2000 nínú ẹbí wọn láwọn ọmọ ẹnìkan rí. So ní èèyàn bí 2000 yẹn sì ọ̀wálé lọ wọ́bẹ̀ lọ kọjá èèyàn bí 1005 kó lẹ́yìn wọn kún ó stand fún inú ṣàgidigba pé yes ọmọ inú ilé Ayílára tí adẹ́jọ́ ń gbénú ilé papọ̀ kẹbí wá pín sí méjì kòrókòrò kẹ́bíbọ̀dì rí i pé yes òótọ́ ni réyìí. Ẹ̀yin ò ronú lọ bẹ̀ ni. Àwọn tẹ̀ ń gbé wá fún ìyàwó nígbà lọ́wọ́ yìí. Ọmọ ìgboro làwọn àwọn onígbà lọ́wọ́ yín ojú ti là á lè gbárù yẹn. Voice note ẹ gbé jáde ń jọ sí yẹn, voice note yẹn obìnrin tó sọ̀rọ̀ yẹn ẹ gbójú ẹ̀ jáde ṣẹ́rù ń bà ni. Inú èèyàn bíi 14 tó ní bàbá òun bíi 14 ká minus òun kò mí okú 13 ọ̀wá lè jáde. Bẹ́ẹ̀ bá gbé nìkan jáde ní nísìnyí ìgbà tí bàbá mi tó ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ń sìn àwọn tọ́mọ àbáyé inú tó jáde ń sìn pé bó tún ṣe jẹ́ bó tún ṣe jẹ́ nìyí. Látijọ́ yìí tí gbogbo wa yóò bá ti á máa pariwo rárá ẹnìkan kò ní jáde fún un. Inú ilé tẹ̀ ń sọ pé ó tóbi bàbá yẹn gan náà dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ pé inú agboolé ńláńlá nílé Ayílára sọ ẹnìkan wá ní ó sáǹdì fún un. Wọ́n gan jọ́ọ̀jì ẹ̀ fúnra ẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà jọ́ọ̀jì ẹ̀. Ẹ má jẹ́ ká sòjóró ẹ̀yin gan jọ́ọ̀jì ẹ̀ fúnra yín. Bàbá yẹn gangan fẹ́nu ara rẹ̀ sọ wípé ẹbí tó tóbi lẹ̀bí Ayílára. So láti jọ́ yìí sin tẹ̀tí ń fà. So ẹnìkan wá ní ó lè jáde inú ẹbí tó tóbi
ẹbí tó fẹ̀ gan-an táwọn èèyàn pọ̀ ń bẹ̀ gan-an. àmọ́ mo sì lè sọ̀rọ̀ ẹ sí ni Àmọ̀tẹ́kùn Oòduà. ọ̀rọ̀ ẹ bí mo ṣe kọ́mẹ́dì wọn bí mo ṣe kọ́mẹ́dì mo gbélé tí mo kàn ń wò yìí good comedian. ó gbé first note ẹnìkan jáde àmì drag yẹn pé kó gbójú ẹ̀ jáde ó tún lọ wẹ́ nìkan jáde òun náà tó ń kígbe original ní ọmọ ilé báyìí ní ọmọ ilé báyìí ní ọmọ kinní kan ni ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá wọn káàkiri ni wá wọn káàkiri ni ẹsẹ̀ wa ń bi tó lè sọ̀rọ̀ ń kóòtù tó lè sọ̀rọ̀ ń bi kiri tí ò lè jáde tẹ́pẹ́ ẹsẹ̀ ń wá wọn káàkiri tí wọn ò lè jáde síta gbangba kún ó tò sẹ́yìn rẹ̀. a ní ọlọ́nu ilé ayé lára gangan inú fún inú ẹbí òun gangan ló ti wéyàn jáde o inú ẹbí òun gangan ni o bẹ́ẹ̀bí òun ṣe pọ̀ tó tí gbogbo wọn láwọn ọ̀mọ́ rí yẹn nínú wọn lọ́wọ́ lọ. yes tá pé ká fi ṣe example ká pé 1 million people ló wà ń bẹ̀ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtàwọn tó wà ń lé àtàwọn tí ò sí ń lé ká pé wọ́n ní 10 million people 10 million in population. inú ilé òun gangan lọ́wọ́ a padà sí ló ti wá inú 10 million yẹn ọ wá gbìyànjú gbogbo ẹnu tẹ́ bá dùn fún wọn tó fi mọ̀ pé tí wọ́n fi tẹ gbogbo proof tẹ́ bá gbé jáde pé ọmọ inú ilé ayé lára ní ṣe bí inú bẹ́ẹ̀ rí wá inú ilé ayé lára ṣe bí káàtì wá ní ṣe bí káàtì wá ní ọ wá sá wọn síbi méjì àbí mẹ́ta ọ wá kódà méjì sẹ́yìn nínú 10 million people yẹn sáà sí mẹ́ta bó ṣe 600 ní bó ṣe 700 million ni ó wà kó wọn sẹ́yìn àwọn ni ó wà dúró ẹbí ó wà fèsì ẹbí original lẹ́yìn ó fèsì ara wọn ipá lọ́mọ ẹbí ni ọmọ wa lélẹ́yìí ìyẹn là ń sọ gbogbo kàtàkàtà tó wọn lọ tẹ́lifíkọ̀jọ́ pẹ̀ rẹ́ǹtì èèyàn ẹ wá sẹ́yìn wá wọn káàkiri ọmọ wọn há wọn láwọn ọmọ rí ládùúgbò yìí rabatarabata tó gbé sórí yẹn kò wá sẹ́ni tó lè jáde ẹsẹ̀ wa ń wá wọn káàkiri ọ̀gá o ẹgbẹ́ àmọ́ owó fíìmù kọ́mẹ́dì lẹ́gbẹ́ àbáyọ ọmọ ṣe yóò gúdù kọ́mẹ́dì bíi nǹkan míì ẹ gbọ́ oríṣiríṣi wọn láwọn ọmọ èèyàn rí ẹbí tẹ ló fẹ́ tó tóbi gan ẹnì kọ̀ọ̀kan ni ó máa jáde èèyàn kan ẹ wo àwọn tọ́rọ́ jáde lọ́dọ̀ tiwọn tálẹ̀ ní yà wọ́n jẹ ẹ wo iye àwọn tọ́rọ́ jáde ẹ lákùn mo fẹ́ kájọ wo fíìmù kájọ rẹ́rìn Àmọ̀tẹ́kùn Oòduà good comedian ẹ jẹ́ àjọ ẹ jẹ́ lọ wo fíìmù yẹn rí i pé ẹ gbádùn ẹ rẹ́rìn gan inú ọ̀rẹ́ rìn. ọmọ ayélujára gangan ni ìyá ẹni tápà ìyá wọn ni tápà lọ́nà kí ló ń pẹ̀lú pẹ̀lú yìí odò ọba bẹ́ẹ̀ ni. anybody tó bá fẹ́ challenge yẹn rẹ́dí àti kó ṣe kóòtù kó ṣe níbi rẹ́dí àti lọ sọ̀tún. ìyálé màmá ẹ̀gbọ́n ọmọ balógun ni mo fẹ́ sọ̀rọ̀ palace náà ìjẹ́ sọ̀rọ̀. ẹ fẹ́ sọ̀rọ̀ ọjọ́ yẹn. n bẹ lọ palace fún fẹ́ wọlé. ẹ lọ palace jọ yẹn ni. àjọ̀dún náà tó débi ni. kí ló dé tí ẹ fẹ́ kí ni wọ́n sọ tẹ̀ fi wọ́n. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ yìí náà bẹ́ẹ̀ pì dọ̀ọ̀dọ̀ ọ̀jẹ̀ sọ̀rọ̀. kí ló dé tí o fi lè wọ́n sọ̀rọ̀. mo máa pa ìfúnṣẹ̀jọ ìmáàmù àjọ ń ṣe ni mo ń wálé gan gidi mo gbé bíbá yìí. orí ayélujára tá à ń jẹ yìí. alẹ́ wá gbọ́ o aṣọ ọ̀gbìn bàbá yẹn sójà ni.